ẹ̀yin èèyàn wa a kú déédéé wòyí o, ẹ kú ìtẹ́tígbọ́ wa. Wọ́n láwọn olórí wọ́n ní wọ́n sọ pé àwọn olórí láàfin wọn ò sọ pé iye báyìí, wọn ò dẹ̀ sọ pé ẹni báyìí báyìí, bẹ́ẹ̀ a mọ̀ pé Ashley àti Mariam wà nù wọn. torí a rí wọn ni wọ́n bá ní kábíyèsí wọ́n sọ pé kábíyèsí fẹ́ travel out, fẹ́ lọ bá ìyàwó ẹ̀, ẹ mọ̀ pé Naomi ti wà lọ́hùn ní UK, ni wọ́n ní kábíyèsí wá fẹ́ lọ bá lọ́hùn, wọ́n níbi ó ní program tó fẹ́ lọ ṣe papọ̀ lọ́hùn. Ṣé ẹ mọ̀ pé wọ́n disturb wọn láti lọ ṣe, wọ́n ní kí náà lòun jẹ́ vacation tán náà fẹ́ lọ, tí Mariam tó lọ fọ ara gbọgbẹ́, tó jẹ́ pé òun ló jẹ ìyà tó jù nú ẹ̀ tó fi tì mọ́lé. Wọ́n lè ní kábíyèsí ṣe wá lóun fẹ́ lọ bá Naomi lọ́hùn. Wọ́n ní bọ́n tún ṣe jáde nìyẹn pé láyé kábíyèsí ò gbọdọ̀ jáde. Wọ́n bá tún lọ tilẹ̀kùn, wọ́n náà gbé mọ́tò wọn, wọ́n fi cross gbogbo ibi tó yẹ kí kábíyèsí gbé mọ́tò gbà ní palace. Wọ́n ní bólúkálukú ṣe fi mọ́tò búlọ́ọ̀kù ọ̀nà ní wọ́n dẹ̀ jáde. Wọ́n jáde, olúkálukú lọ síṣẹ́ ńbẹ̀ bí kábíyèsí ṣe. Wọ́n ní meanwhile wọ́n ti gbé ẹrù kábíyèsí jáde. Ẹrù kábíyèsí kọ́kọ́ lọ. Bí kábíyèsí fẹ́ jáde, ọ̀nà bá ní là kò gbọdọ̀ bọ́ síta. Wọ́n ní bí eré bí àwàdà, wọ́n ní bí kábíyèsí ṣe pé àwọn agbófinró, àwọn DSS, wọ́n ní bọ́n ṣe yabo ààfin lénìí nìyẹn o. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n gbébọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní sókè gbàgbà pé àwọn wo ló ní mọ́tò, àwọn wo ló ní egbére mọ́tò tán fi dí gbogbo géètì. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún wọn pé kí wọ́n gbé mọ́tò, pé kò sẹ́ni tó dá lóhùn. Wọ́n wá wò pé ṣèbí kábíyèsí fẹ́ jáde, ó fẹ́ tẹ̀lé Naomi, àwọn ò ní gbà, kò lọ anywhere. Àwọn máa make sure pé wọ́n máa ba ìrìnàjò yẹn jẹ́, wọ́n máa ṣe gbá, wọ́n máa ṣàwo. Wọ́n ní kábíyèsí sọ pé kò sẹ́ni tó dá wọn lóhùn, bí kábíyèsí ṣe lọ pe àwọn DSS. Báwọn yẹn ṣe dé báyìí, náà tú wèrè lẹ̀. Àwọn wo ló ní mọ́tò? Wọ́n ní mọ́tò, wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ gbé wọn jáde láti chamber. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní báwọn kìíní ṣe command wọn. Àwọn DSS náà command, ta ló ní mọ́tò eléyìí? Wọ́n ní Mariam sá jáde, ó yá gbé mọ́tò ẹ̀. Wọ́n ní kó sínú mọ́tò, wọ́n ní ṣe ni gbogbo wọn wá sá. Wọ́n wá sá kàbàkàbà. Ẹ mọ̀ pé wọ́n ní kí la fẹ́ ṣe, ẹni tó máa ní kí lèèyàn fẹ́ ṣe, òun náà máa ń ṣe é hàn. Wọ́n ní olórí Mariam ó ki mọ́tò ẹ̀ mọ́lẹ̀, òun nìkan ló fẹ́ ọwọ́ ààrẹ gbé mọ́tò kúrò ní géètì. Wọ́n ní Ashley, òun nìkan ló fọwọ́ ààrẹ gbé mọ́tò kúrò ní géètì. Wọ́n ní olórí Rónkẹ́, òun náà fọwọ́ ààrẹ gbé mọ́tò kúrò. Àṣé gbogbo náà ń jẹ ayé bẹ ní jésù. Wọ́n lólúkálukú wọ́n ní bọ́n ṣe ń gbọ̀n nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí àwọn DS wọ́n gbé handcuff lé wọn lọ. Kábíyèsí ní kán arrest wọn. Ó ní kán arrest wọn, ó ní bọ́n ṣe arrest gbogbo wọn nìyẹn, kán lọ tì wọ́n mọ́lé. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí fẹ́ jáde? Kábíyèsí fẹ́ travel. Wọ́n ní ibẹ̀ náà máa sùn sí lálẹ́ yìí, gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. So kábíyèsí ló dẹ̀ mọ̀ bó ṣe máa sọ fún wọn pé ibẹ̀ wọ́n ti kó gbogbo wọn kúrò ní ààfin ní alẹ́ yìí, ní èní yìí. Wọ́n nítorí ibẹ̀ náà máa sùn sí, because ní nǹkan tí kábíyèsí fẹ́ fi ojú wọn mẹ́wàá léni tí ò bá já àrìnfín. Mi ò rò pé wọ́n rówó rí nínú fámìlì wọn. Èmi ò mọ̀ tán dé ilé ọlá, wọ́n wá fẹ́ máa jẹ ayé báṣubàṣu. Wọ́n fẹ́ máa gun kábíyèsí gàlégàlé. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí. Ẹ̀yin lẹ wá bá èèyàn nínú ilé ẹ̀. Ẹ̀yin lẹ ní kó ẹ̀yin lẹ ní kó gbóúnjẹ lẹ̀. Ẹni kó wá káwọ́ ẹ̀ kúrò pé kó wá máa jẹ, ẹ̀yin lẹ fẹ́ jẹ. Ẹ mọ̀ pé àṣírí àbùkù ló kàn wọ́n bẹ́ẹ̀. Nígbà tán pè é pé ká jẹun tẹ́lẹ̀ káyàn lọ́wọ́ kò gbọdọ̀ jẹun.
ẹ dẹ̀ wá sí ilé polygamous, ẹ mọ̀ pé ilé olórogún oró ikú ni wọ́n dẹ̀ ní dandan àwọn fẹ́ jayé jẹkújẹ. Ẹni tó pè yín kó wá jẹun, ẹni kó kọ́wọ́ ẹ̀ kúrò láwo. Níbo ná ti ń ṣerú ẹ̀? Wọ́n ní wọ́n lọ tì wọ́n mọ́lé bá ṣe gbọ́ ni. Wọ́n náà lọ tì wọ́n mọ́lé. A ní kábíyèsí dẹ̀ lè ṣerú ẹ̀. Ó ṣe because òun náà ló lè ṣe, òun ló láyà tó lè ṣe. Kò sẹ́ni tó máa yiri ẹ̀ wò. Ẹ rí pé àrífín yẹn pọ̀ jù. Kẹ́ni tó ní ilé má kọjá nítorí pé ẹ̀ ń jowú pé kó má lọ bána àwọn mi. Irú àṣàkáṣà wo nìyẹn? Irú èdèkedè wo nìyẹn? Orin ìlú wo nìyẹn? Kábíyèsí wọ́n fẹ́ yín wálé. Ẹ̀yin náà lẹ wá ń ṣokùnfà pé kábíyèsí kò gbọdọ̀ pàṣẹ lórí yín. Ẹ rí pé ìyà náà máa jẹ. Ìyà náà dẹ̀ ń jẹ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ láre. Kí kábíyèsí wá ṣe mẹ́wàá fún wọn ṣé ó pọ̀ jù? Wọ́n ní kábíyèsí ti jáde ní tiẹ̀, ó ti lọ ní tiẹ̀. Ibi tán máa sùn, ta ló fẹ́ bèèlì wọn? At kábíyèsí convenient time wọ́n máa fi jáde tó bá jẹ́ pé wọ́n fẹ́ bèèlì wọn. Ẹ sì pé ó jù wọ́n sínú. Ó ní kán lọ tì wọ́n mọ́lé ìgbàkigbà tó bá wọn kábíyèsí ló máa ní kán mú wọn jáde. Wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sàkàbàkà, wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ kábíyèsí. Kábíyèsí jọ̀ọ́ o, kábíyèsí àwọn ò mọ̀ wí pé nǹkan tí kábíyèsí. Wọ́n lẹ́ni tó lè jùyàn lọ, ẹni tó jùyàn lọ, ó lè jùyàn lọ. Ẹni tó jùyàn lọ lè jùyàn lọ. Kí ló dé tẹ wá ń ta félefèle? Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí cannot do and undo. Bí kábíyèsí ṣe wà yẹn, ayọ̀káyọ̀ tí kábíyèsí ti fún ayọ̀ pọ̀rọ̀, òun ló jẹ́ kán máa rín kábíyèsí fín. Èmi ò mọ nǹkan tí kábíyèsí fẹ́ fi wọ́n ṣe láàfin. Wọ́n ti pọ̀ jù. Nítorí ẹ̀ náà ṣe ń tẹ́. Nígbà tán odindi mẹ́fà, ìyàwó mẹ́fà, Naomi ló ṣìkejì, kí ló fẹ́ fi gbogbo wọn ṣe? Torí ẹ̀ nìyà ṣe ń jẹ wọ́n. Torí ẹ̀ ìyà dẹ̀ ń jẹ wọ́n gidi gan. Torí kábíyèsí ò rí tiwọn rò. Kò rí wọn, kò rán wọn níṣẹ́. Bí ìyà bá jẹ wọ́n, bí ìyà ò jẹ wọ́n, kò sí ti kábíyèsí. Sínsì tó jẹ́ pé olólùfẹ́ ó ti lọ mú olólùfẹ́ ẹ̀ padà ojú gbogbo ògùn tó ti ká lójú kábíyèsí. Therefore, kò sẹ́ni tó lè yiri, kò sí anybody tó lè yiri ìfẹ́ kábíyèsí, ìfẹ́ Naomi tó wà nínú kábíyèsí, ìfẹ́ kábíyèsí tó wà nínú Naomi, nobody, kò sẹ́ni tó lè separate wọn. Torí ẹ̀ nìyà ṣe máa jẹ wọ́n. Ìyà dẹ̀ ń jẹ wọ́n lójú páálí o. Ìyà ń jẹ wọ́n lójú páálí. Wọ́n kàn máa paint ẹnu, wọ́n á make up, wọ́n á wé gèlè. Eléyìí tán ń pè ní ìyẹn màmá wọn, ìyá arúgbó tó wà old màmá Yọ̀ǹgí, á ju ìpèlé séjìká. Kò mọ̀ ju kó wọ bùbá kó ju ìpèlé, kó wọ bùbá kó ju ìpèlé. Àwọn ìyá ojú ọ̀rọ̀ lárí. Wọ́n fẹ́ máa jẹ́ olórí. Nígbà Ọlọ́run ò pè yín lólórí tẹ́ ẹ fi force ara yín láti ṣolórí. Ìyà máa jẹ yín. Àfi kẹ́ yá tètè gbọ̀nà lé ọkọ yín padà. Ẹ̀yin olè olójú kòkòrò. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ara mi ìrírí torí ẹ̀ mo ṣe ní kí n wá fún yín ní update yẹn pé níbo ná ti ń ṣerú ẹ̀. Wọ́n pè yín kẹ́ wá jẹun, ẹ wá ń káàyàn lọ́wọ́ kò ká má rí. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn wa, bá mi share, kẹ́ bá mi like ẹ̀. Kẹ́ dẹ̀ bá mi fi ìtókù sínú comment section. Ẹ ṣé gan-an. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.